ọpẹ́ ńlá yọba tẹ́yẹ rọbí agogo awolẹ̀ ayìnọ́ ayọ̀ ṣẹ̀ṣẹ̀ dúgbẹ́ àdúgbò tán abiyamọ ọ̀run wá gbọ́pẹ́ gbàyìn àtògo mọ̀rímọ̀rí tí mọ̀rí ọmọ tuntun alámọ̀lá tòde ọ̀run làwa ń dúpẹ́ fún kò sẹ́ni ó tó gbàyìn ohun ògo bí òṣòlúwa tó dá wa ẹnjìníà Felix Abíọ́dún Ìdòwú òní lọ́jọ́ ayọ̀ ohun ìdùnnú ọjọ́ ìbí tó bá wá sáyé lọ́jọ́ tí ìyá jẹ̀rora wọn ní kí la bí wọn la bímọ lásìkò ọ̀hún ní pọ̀pọ̀ ṣiṣẹ́ ọdún dùn lọ́wọ́ tí kálukú nàgà wọdún titun tẹ̀bí tarátọ̀ rẹ̀ dunnú pábí ọdún lọ́mọ wa lónìí ọjọ́ 21 oṣù kejìlá 31 December làyájọ́ ọjọ́ ìbí rẹ̀ pé ẹnjìnìà Èsìké Fágùn olówó orí ọkọ̀ Olúwatósìn lóníkádéwálé àràkà ó fọn rere Abíọ́dún Felix Ìdòwú ọpẹ́ yẹlẹ́dùà lókè. Abíamọ lóde ọ̀run ẹ ṣeun bábíamọ ọ̀run ò bá gbọ́mọ wò ìgbìyànjú lásán lábíamọ ayé kàn ń ṣe kò ní rọ́nú olúwa ọba alágbàtọ́ ọmọ ọ̀run ò lóhùn ó gbórí dúró àìmọye afojúfẹ́ni tífẹ́ òdenu dọ́kàn dára ọ̀pọ̀ òjò ló rọ̀ adúpẹ́ ogun ayé ògbé asánlẹ̀ tẹ̀ wá lórí Abíọ́dún Felix bàbá ọlọ́jọ́ bí tó wá rí pápùkọ tí ó kọ àṣà òní pé lóró mọ́díẹ́ bẹ́ẹ̀dá bá mọ núrò ó yẹ ó mórin ọpẹ́ wá káwólẹ̀ kájí rẹ̀ bẹ́ẹ̀ káké lóhùn rárá yin olúwa ọba tó mọ wá ló mọ̀ wá òun ló mọ tá àjà tó wáyé òun ló mọ tá à ń jẹ lọ́wọ́ ó tún mọ tá dàbò dọ̀la ọkọ̀ olúwa ṣeun sàbí kó mọ́wọ́ àmì bọ́jú Èdùmàrè ò ní sọ ọ́ dìdàkudà bá a bá ṣe ni lóore bá a dúpẹ́ dèdè bí ọlọ́ṣà kó ni lẹ́rù lórí ọpẹ́ ńlá ọpẹ́ rábàdẹ́yẹ̀ ìyá tó bímọ sáyé abiyamọ ẹkú ọ̀rọ̀ ọmọ ìṣù ọmọ ajiná fún yín jẹ màmá wa Alice Àdùnní Ìdòwú ọpẹ́ yẹ̀yà lọ ọ̀rọ̀ tí ò ní rọ́nú abiyamọ lọ́jọ́ ogún le ìyá tó fìfẹ́ hàn sí tẹbí tarátọ̀ rẹ̀ ìyá tó kọ́mọ ọlọ́mọ mọ́ra torí àtúbọ̀tán re ìyá lọ ẹkùn Abíọ́dún Felix àtàwọn yòókù ẹ̀ pátá ọ̀já òjá rárá ó yẹ kọ́mọ ó dúpẹ́ oore wúrà ìyá tábíọ́dún Felix ń lò lọ́wọ́ ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni lókèlókè lẹ́mú rú sí ọlá Abíọ́dún onírelẹ̀ pa á. bá a bá ṣèrántí ọjọ́ ìbí ẹni ohun tó tọ́ tó tún yẹ ní ẹrántí díndín ọmọ ipa tí bàbá kó lórí ọmọ kèrè mí kọ́ rárá ọ̀run dẹ̀dẹ̀ kó dẹlẹ̀ fún bàbá lọ olóògbé pa Augustine Àbáyọ̀mí Ìdòwú bàbá rere tó bímọ re ọ̀nà ọlá tí bàbá fẹsẹ̀ ọmọ tọ̀ ṣéun l'Abíọ́dún Felix ń tẹ̀lé gbogbo ẹ̀ ń dùn tí gbọ́ngbọ́n kan sí i ẹgbọ́n tí ò wá tọ́pẹ́ olúwa ẹ ṣeun ẹlẹ́bùrú kẹ́ oníbú ọ̀rẹ́ olúwa tí so gbogbo dáradára ìbàjẹ́ òsínú sí Elédùmarè láyé ń bí ọba àṣeyọ̀wù àṣepọ̀ ti fẹ́ lolúwa láyàjọ́ ọjọ́ bí èyí a nígbàgbọ́ pé ó tún mọ́ Abíọ́dún Ìdòwú tẹ̀síwájú jáàjì òfà ọba Èdùmàrè jẹ́ orí bẹ́ẹ̀. AFI Abíọ́dún Felix Ìdòwú chemical engineer lẹ́sàn mọ́bì olówó orí barrister Olúwaṣeun Abíọ́dún Ìdòwú tàbí sùfùsì haúsá jẹ díẹ̀ lóbì kẹ́yìn ó tó pọ́n àjọ̀dún 50 ọdún lókè èpẹ̀ kèrè mi kọ́ gbogbo alára olúwa ọba ní tí ó yẹ ni kí wọ́n tó gbèyàn lólówó àràwá ajẹ́ni ó ní séńjì lápò tó fowó mẹ́bímọ rẹ̀ tí ń ṣe bó ṣe tọ́ bó ṣe yẹ kọ́kọ́ bá pawó ara ìyàwó la ó ti mọ̀ yẹn dájú Olúwaṣeun Abíọ́dún Ìdòwú akọlójú adájọ́ barrister tó mòye bílé san bí ò san àwọ̀ yẹn wò. Happy 50th birthday celebration Abíọ́dún Felix Ìdòwú àjọ̀dún golden jubilee yìí kó o pẹ́ lórí ilẹ̀ ṣe púpọ̀ nínú ọdún nínú ọlá ńlá pẹ̀lú dẹ̀ra àsọdúnmọ́dún láwọ́ àsọdúnmọ́dún àsosùmọ́sù láwọ́ àsosùmọ́sù òníkùgẹ́ ọ̀làkùgẹ́ ọdọọdún sápórúwé ọdọọdún mọ̀rìwò ń sọ̀sọ̀ lọ́dúnlọ́dún làárọ̀ mọ́ obì lórí àtẹ ìwọ òní kú èmi òní kú tẹbí tará òníyàn kú kájọ máa ń bọ́ra sílé Abíọ́dún Ìdòwú ẹ̀ ń bá ní òkú kírú wọn síwájú ẹ̀ fọ́nrú kí wọ́n ré kọjá máa lọ ìgbà ọdún rèé olóògbà náà pẹ́kànrin kése gbogbo abiyamọ ayé ẹ bá ń sàmì ẹ̀ kó pọ̀. bàbá àtọwọ́bọlá ló ń ṣàjọ̀dún ọjọ́ ìbí wọ́n pọ́nlẹ̀ yẹ́ tòkè òkun bàbá Hanjil Aníọlá Olúwa ṣayẹyẹ ọjọ́ ìbí gbogbo olùmítìtì bàbá Lẹ́mì Lémi Bọ́lá ṣèrántí ọjọ́ ìbí gbogbo tẹbí tarátọ̀ rẹ̀ ń dáwọ́ ọ̀dùnnú ọkọ̀ Olúwaṣeun ẹnjìnìà Abíọ́dún gbogbo ọmọ tó bí òníyàn kù wọn á dirú ti gba dolórí ire ọmọ àṣà ayé òní gbọ́mọ tó bí ìwọ náà fẹ̀yìntì jẹun ọmọ lágbára oníkú ọ̀rẹ́ tọkọtaya yín òní kàn bàjẹ́ bó ti wò kéré ìṣù ọmọ ajiná fún yín jẹ àmì o ẹ bá ń sàmì ẹ̀ ń wìtì. Anthony Ìdòwú ní kọ́lọ́jọ́ bí Olúwatósìn Ìdòwú ayaba láàfin Èsìké Fágùn ní kọ́lọ́jọ́ bí ó pẹ́ láyé ìyá
oríire arákùnrin Olúwaṣeun Ìdòwú ní kọ́lọ́jọ́ bí ó fẹ́ wú tẹ̀pọ̀ ọ̀la ẹnjìnà ẹ̀sìké fágùn tó bá dé wálé àràkànṣẹ́ ọkọ̀ olúwa tó sì ṣe mórí sí ọ̀hún jẹ́ bó o ṣe fẹ́ ẹ̀sìké ní kábíọ́dún ó gbó bí olúgbógbó tiri gbógbó kí Fẹ́líìsì ó gbó bí olúgbògbò tiri gbò ọkọ̀ olúwa ṣe ń fọwọ́ pọ́ wúbèrè ìjọbì kájọ fa ìkúdẹ́gbẹ̀ra lọ́lé Elédùà lókè ẹnjìnì Abíọ́dún Fẹ́líìsì Ìdòwú ó yá jẹ́ ìyálé bàbá tó bí ọlọ́mọ bàbá rẹ̀ lọ́mọ ẹlẹ́wù ọmọ àárín ọmọ òrèrè ẹlẹ́wù mọ́tàràwà ọmọ àràwọ̀ olúpẹ̀ ọmọ abúlé sowó ọmọ erin mẹ́ta òkè ẹ̀mẹ́fà ọmọ igi mẹ́ta lójú àràwà ìkàn sowó ìkàn soyùn ìkàn sàìkúsẹ̀gbọ́n wà ẹ̀yin lọmọ obìnrin gbọ̀nà ọkùnrin sá ọmọ ṣe sí ojú aṣù bẹ̀bẹ̀ abidẹ̀lẹ́nu gbákogbáko AFI ẹyẹ ìfò ó fagbá kan fò rárá jẹ́ǹdú yálé yeye tó bí ọlọ́mọ mọ̀mọ́ lọmọ ọba àjàsí ọmọ awùjalẹ̀ ọmọ sókútóyè ọmọ ẹrin mojí ọmọ olùgbọ́nrè kan pè kí wọ́n tó pọ̀ bò wúrọ̀ ọmọ olóbì wọ̀rọ̀kọ̀ ẹ̀bá náà èyí ó bá ṣàánú ẹni awọ̀ sẹ́rù ẹni èyí tí ó ṣàánú ẹni awọ̀ sísọ ẹranko ọmọ mòdì ìjàsí